àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba kí àwọn bó wà ní wọ́n rò pé o fẹ́ gbé eré yìí lọ tó gbé máa ń ṣe nǹkan kan èèyàn máa láwọn àfojúsùn wípé ibi tí mo fẹ́ bá lọ nù jẹ́ fún ẹ lápẹẹrẹ bàbá kan wà onílù ni àwọn tó máa ń lùlù lóṣogbo ni wọ́n bá dúró láti pọ̀ wọ́n àwọn tó máa ń lùlù láyé wọn pé láyé ìgbà yẹn tó máa ń ṣe tíátà àárín tó ni wọ́n máa lùlù wá kọrin wọ́n á ṣe gbogbo ẹ̀ wọ́n máa bá dúró láti pọ̀ lù. àmọ́ lára àfojúsùn bàbá yẹn ni pé ń jọkàn á lùlù dé ìlú òyìnbó Ọlọ́run wá sí wọn lọ sí ìlú òyìnbó wọ́n lọ sọ́dọ̀ Queen of England nígbà tí wọ́n wá ń ṣeré fún Queen of England ó wá lu ìlù débi pé dé láti pọ̀ jójójójójó inú ilẹ̀ Queen of England ó dùn Queen of England náà wá dé síbẹ̀ ó wá lùlù òyìnbó ìjó àmọ́ Queen of England wọ́n náà wá gbẹ́sẹ̀ báyìí wájú inú ẹ̀ wá dùn orí ẹ̀ wá wú nígbà wá lọ ló wá fún ní ìwé kan ìwé kí náà fún béèrè. ìwé kí ni ẹ̀ dáde. Member of British Empire. Wow. bó ti rí nù kí ló àfojúsùn tiẹ̀. àfojúsùn tèmi náà ni pé bọ́lọ̀ ń bá lè ṣe kí mi náà ju. bọ́lọ̀ ń bá lè ṣe o tó ń dá ọ̀sẹ̀ náà Ọlọ́run ti ṣe báyìí kọ́lọ́hún ṣe Ọlọ́run ṣe kọ́lọ́hún gbé tẹ̀tẹ̀ báyìí pé náà dé òkè òkun. kó dé òkè òkun. mo ti wà ní Nàìjíríà London báyìí. Nàìjíríà London ní báyìí. bọ́ọ̀sì ní Nàìjíríà London. ló ti yé mi ẹgbẹ́ tí wọ́n kó Ṣakí tó lọ káàkiri tó dé Ìbàdàn. ẹ̀mọ yẹn ìlú tí yóò filẹ̀ ẹ̀mọ yẹn bíríjì tó yóò. òde Ìbàdàn ò dúró o tún rìnrìn òde mòwe òde Bàfọ̀. tí mo dé tán mi lábẹ́ tó dàbí kí n bọ́ sómi. ẹ̀mí kò di Yemọja Yemọja gẹ́wù mi sí. gbogbo ti yẹ wípé kò lọ sókè òkun kò lọ sí gbogbo ẹ̀. àwọn tó máa ń ṣe àwọn comedian káàkiri tó máa ń ṣe ìwò tí ìbá wọn ṣe bí àwọn basket man kọ̀ọ̀kan Peter Akindele gbogbo wọn ò tí ì bá wọn. heart film kí wọ́n wà lára àwọn artist wà lára àwọn AY Show. AY Show náà pé kì í ṣe AY Show. AY Show. nítorí o ti ń fi ti kó wáyé pé AY ó sì ń wètò yìí kó wáyé pé ṣé n tá a pèsè. òun tún kéré tí wàá bọ̀ ọ́nù. ò tún fi èdè ṣe kéwàá má sọ pé AY Show ṣé n tá a wà pèsè sórí show nílé. ó dà jẹ́ ká wò pé o wà ní orí ètò AY Show jẹ́ máa wo AY Show dáadáa nítorí pé a máa lọ sí Naija FM show láìpẹ́ yìí máa ní kẹ́kẹ́ ká wò pé o wà lórí AY Show bó ti wà ní kílò tẹ́ẹ̀tọ̀ máa ń lò yín hotel and suite wọ́n ti pariwo gbogbo ẹ̀ ní AY kò introduce basketman ló introduce so one of us is a comedian in town is MC Portable. Yeah. Yes, it's me. I don't come. Come on to head. Don't let your head reach my gun. Come on to head. Ó ti ṣe tán bẹ́ẹ̀ nìyẹn. Ó ti ṣe tán. Ó yá, o kò sí ṣe tán. Basketman ti sì dúró. Basketman ti fi stage lẹ̀ fún ẹ. Ó yá. Àwọn comedy dance. Ìwọ ló mọ̀. Ṣáàṣì máa ṣe lọ bẹ́ẹ̀. Mo ti fẹ́ àyè rẹ̀. Màá fún wọn láwọn ọjọ́ yẹn. Àwọn ọjọ́ tó yẹ kó yàtọ̀. Ọjọ́ tí yóò ti jó. Ó ti yé mi. Ẹ mọ̀ kó yóò máa jó. Nítorí tẹ́jú méjì gbèsè ń wètò yìí. Basketman tún wo Kofi gbogbo ọ̀nà wo ìṣòro wọn mú ọ̀bọ̀ ibẹ̀ fún Akíndélé àbúrò mi dáadáa ni ó ń wètò yìí wọ́n wù fún ṣe máa pè é o. So tí bá ti gbé fún wọn bẹ́ẹ̀ tó bá ti jó tán bẹ́ẹ̀ máa kàn fi débí voice. Okay. National anthem, the new release. I will start it there. I just that I want to go find so Najiwa pe Isa wa daslan Ilo wa se kampe Dali bo Awa Yoruba adina ti se Izari zazava Dali bodo bodo Izari niti. Play daddy. Oh yeah, play now. I play to the àwọn náà àgbẹ̀rí ti gbẹ́lẹ́ àgbára àjá ìtọ́wà rẹ̀ jẹ́ ìwé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ sórí Naija Comedy Show.